Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa orúkọ àmútọ̀runwá ní ilẹ̀ Yorùbá. Orúkọ àmútọ̀runwá ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Yorùbá, ọmọ méjì tí ó wáyé papọ̀ lẹ́ẹ̀kan náà ni à ń pè ní Táíwò àti Kẹ́hìndé. Àwọn mìíràn a máa pè wọ́n ní Táyé àti Kẹ́hìndé. Àwọn Yorùbá máa sọ wípé Kẹ́hìndé ni ẹ̀gbọ́n nítorí pé Kẹ́hìndé ló rán Táíwò láti kọ́kọ́ wá sí ilé ayé láti wá tọ́ ilé ayé wò. Wọ́n á máa sọ wípé Kẹ́hìndé ni ẹ̀gbọ́n, Táíwò ni àbúrò. Ìyẹn ni pé ọmọ tó kọ́kọ́ wá sí ilé ayé ni àbúrò, èyí tí ó ṣẹ̀ wá tẹ̀lé ni ẹ̀gbọ́n. Tí a bá bí àwọn ọmọ mẹ́ta papọ̀, ìkẹta ni à ń pè ní ẹ̀ta òkò. Ẹ̀ta òkò. A sọ wípé àwọn ọmọ méjì tí a bí papọ̀ ní Táyé àti Kẹ́hìndé tàbí Táíwò àti Kẹ́hìndé, èyí tó ṣèkẹta wọn ni à ń pè ní ẹ̀ta òkò. Ọmọ tí a bí lẹ́yìn tí a ti bí àwọn Táíwò àti Kẹ́hìndé sáyé tí wọ́n ti wà nílé ayé, ọmọ tí a ṣẹ̀ wá lóyún rẹ̀ tí a wá bí ni à ń pè ní Ìdòwú. Ìyẹn ni pé Ìdòwú ló tẹ̀lé àwọn Táyé àti Kẹ́hìndé. Àlàbá lọmọ tí a bí lẹ́yìn Ìdòwú. Lẹ́yìn tí a ti bí Ìdòwú sáyé, ọmọ tí a wá lóyún rẹ̀ tí a wá bí ni à ń pè ní Àlàbá. Ọmọ obìnrin tí a bí tí ó gbé olóbi kọ́rùn ni à ń pè ní Àìná. Nígbà tí a bí ọmọbìnrin ni a bí ó gbé olóbi kọ́rùn, òun ni à ń pè ní Àìná. Nígbà tí ọmọ tí a bí tí ó gbé olóbi kọ́rùn tí ó jẹ́ ọkùnrin, òun ni à ń pè ní Òjó. Ọmọ tí ìyá rẹ̀ ń ṣe nǹkan oṣù títí tí ó fi bí i ni à ń pè ní Ìlọ̀rí. Ìyẹn ni wípé nígbà tí ìyá rẹ̀ lóyún rẹ̀, ìyá rẹ̀ ń ṣe nǹkan oṣù, òun ni à ń pè ní Ìlọ̀rí. Dàdá ni ọmọ tí irun rẹ̀ ta kókó nígbà tí a bí i. Ọ̀kẹ́ ni Yorùbá ń pe ọmọ tí a bí tí ó wà nínú àpò. Èyí ni wípé nígbà tí a bí i, inú àpò ni ọmọ náà ṣì wà. Ọ̀kẹ́ ni orúkọ ọmọ náà jẹ́. Àjàyí ni ọmọ tí a bí tí ó da ojú bolẹ̀ nígbà tí a bí i. Òun ni à ń pè ní Àjàyí Ògìdìolú. Olúgbòdì ni ọmọ tí ó ní ìka mẹ́fà nígbà tí a bí i. Nígbà tí a bí i, ó ní ìka márùn-ún, ó wá ní ẹyọ kan sẹ́gbẹ̀ẹ́ ìka rẹ̀ báyìí. Òun ni à ń pè ní Olúgbòdì, ọmọ tí ó ní ìka mẹ́fà. Ọmọ pẹ́ ni Yorùbá ń pe ọmọ tí ó pẹ́ nínú ìyá rẹ̀. Lẹ́yìn oṣù mẹ́sàn-án, ọmọ yìí ṣì wà nínú. Ọmọ yìí ni à ń pè ní Ọmọ́pẹ́. Abọ́sẹ̀dé, Abíọ́sẹ̀, Sunday ni wọ́n ń pe àwọn ọmọ tí a bí ní ọjọ́ ọ̀sẹ̀. Abíọ́nà ni Yorùbá ń pe ọmọ tí ìyá rẹ̀ bí sí ojú ọ̀nà nígbà tí ó ń rìnrìn àjò tàbí tí ó ń lọ ibì kan, ó gbé ọmọ yìí sí ojú ọ̀nà. Ọmọ yìí ni à ń pè ní Abíọ́nà. Kẹ́dùnwá ni ọmọ tí a bí kí a tó bí àwọn ìbejì. Kẹ́dùnwá ni à ń pe ọmọ tí a bí kí a tó bí àwọn ìbejì. Ìgè ni ọmọ tí a bí tí ó fi ẹsẹ̀ wáyé. Ọmọ tí ó fẹsẹ̀ wáyé nígbà tí a bí ni à ń pè ní Ìgè, Ìgè àdùbí. Ọmọ obìnrin tí a bí nígbà tí ìyá rẹ̀ kú ni à ń pè ní Yéwándé, Yéjídé, Yétúndé, Ìyábọ̀. Ọmọ ọkùnrin tí a bí nígbà tí bàbá rẹ̀ kú ni à ń pè ní Babátúndé. Babárìnsá ni ọmọ tí a bí tí bàbá rẹ̀ kú tàbí nígbà tí ìyá rẹ̀ lóyún rẹ̀, bàbá rẹ̀ kú, òun ni à ń pè ní Babárìnsá. Tí ẹ bá tún ní àwọn orúkọ àmútọ̀runwá tí ẹ fẹ́ ká sọ ìtumọ̀ rẹ̀ fún yín, ẹ jẹ́ ká mọ̀ níbi tí a ti ń sọ̀rọ̀ ní ìsàlẹ̀. Ẹ má gbàgbé o, kí ẹ subscribe, kí ẹ like, kí ẹ share, kí ẹ comment. Mo nífẹ̀ẹ́ yín, kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i.